Orúkọ mi ni Olúòjé Adéyínká Adéṣínà Àkọ́fẹ́ Ọbáwálé, Olúòjé ti Òjé-Ìpẹ̀tù. Ọọ̀ni, Ìrìṣà àtAláàfin, ta ni ọba tó jura wọn lọ láàrin àwọn méjèèjì? Kíní yìí sì máa ń fa ìjà àgbà. Irú wa máa sọ pé tí ò bá sí Aláàfin ni kò bá tí sí ti ń jẹ́ ìran Yorùbá lónìí. Kí làgbà ta làgbà nú àwọn méjèèjì? Ta ló sọ fún ẹ pé tí ò bá s'Aláàfin kò ní sí ti ń jẹ́ ìran Yorùbá? Ṣé mo pé supremacy ń wà ṣá? Ta ló bí Aláàfin? Àtìbà tí wọ́n ń jẹ ní Àgọ́dọ̀yọ́, ìyẹn ní Ọ̀yọ́, torí Àgọ́dọ̀yọ́ ni kó tó di Ọ̀yọ́. Ta ló bí Àtìbà? Ibo l'Àtìbà ti ṣẹ̀ wá? Ta ló bí bàbá Àtìbà? Ta ló bí bàbá bàbá Àtìbà? Ta ló bí bàbá 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 Àtìbà? Ṣé ẹ rí gbogbo nǹkan tá à ń sọ yìí, Yorùbá a kàn fi kinní yìí a kàn fi ń fẹ̀dí ara wa síta ni. Ìfáǹfà tó ti wà láàrin bàbá wa Ọọ̀ni Okùn Adé Síjú-Adé àti bàbá wa Ọba Lámídì Adéyẹmí Àkàndá, òun ló fẹ́ máa bí gbogbo rúkèrúdò rẹ̀. Sọ́mọ máa ń ju bàbá lọ ni. Ṣùgbọ́n táwọn ọ̀pọ̀lọpọ̀ ń wò ni pé onírìṣà, pé abọ́ rẹ̀ ní ń di onírìṣà kì í ṣe ọ̀kan lára àwọn ọmọ Odùduwà. Ṣé kìí ṣe léyìí ni ò jẹ́ kí ọ̀rọ̀ yóò fẹ́ wọ̀? Àwọn wo lọmọ Odùduwà? Àwọn bíi Aláàfin, àwọn bíi Onípòpó, Onísàbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní ọkàn bíbí. Ta lọ ni? Ìtẹ́ Odùduwà ni Ọọ̀ni Ìrìṣà ń jẹ lé lórí. Ṣé rí pé nígbà míì máa ń wà tẹ́ pé a kàn máa ń twist ìtàn tí ò ṣe mọ twist. Ẹni kì í ṣọmọ Odùduwà ní oúnjẹ wọn ni. Ṣé wọ́n kì í ṣọmọ Odùduwà? Ọmọ Odùduwà ni wá bá a ti ń gbọ́. Irú ìbéèrè wo la ń bi ní? Nígbà tí wọ́n bá pèrè lọ́mọ Odùduwà, pé tí wọ́n pèrè lára ẹni abọ́ rẹ̀ Kátólì, tí wọ́n bá ní abọ́ rẹ̀ lọ ní ajẹ́pàbọ̀ rẹ̀ l'Aláàfin, kí l'Ọọ̀ni ń bọ? Bóò ló ṣe jábọ̀ rẹ̀? Kí l'Aláàfin ń bọ? Bóò ló ṣe jábọ̀ rẹ̀? Ṣebí Ṣàngó l'Aláàfin rù sórí? Ṣé Ṣàngó yẹn gangan sórúkọ Yorùbá ni? Àwọn Tápà ní jẹ́ Ṣàngó. Ó gbọ́ mi yé? Ṣàngó tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí tán ń sọ yìí o. Ìran Tápà ni, òrìṣà Tápà ni. Tá a bá fẹ́ sọ Ṣàngó tiwa ní Káàárọ̀ Oòjíire, a máa sọ pé Ọ̀rànfẹ̀ onílé iná. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà. Ṣé yàtọ̀ ń bẹ láàrin Ọ̀rànfẹ̀ onílé iná àti Ṣàngó Aláàfin? Ṣàngó Ọ̀yọ́, Ṣàngó Aláàfin yàtọ̀ ń bẹ ńbẹ̀. Èèyàn ni Ṣàngó Aláàfin, wọ́n bí ni. Ọ̀rànmíyàn ló bí. Ṣó ń gbádùn ọ̀rọ̀ mi? Ọ̀rànmíyàn ló bí. Ọmọ Tápà Léǹpé ló bí fún lóbìnrin ní Ọ̀yọ́ ilé. Torí mi ò ní bá yín sọ pé Ọ̀yọ́ Empire. Ọ̀yọ́ ilé. Ọ̀yọ́ ilé tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wà ní Niger State, between Ìlọrin àti Kogi sí Niger State ni. Odò tẹ́ ń wò tán pè ní odò Ọya yẹn, odò Ọya tẹ́ ń gbọ́ odò Ọya lónìí, ó nítàn tó bá dé. Tẹ́lẹ̀ tó odò Ọya ò sí ní Ìrá, wọ́n pè ní ilé Ọya. Àbí ibìkan kọ́ l'Ọya ti ń bínú bọ̀ kó tó rá sí Ìrá. Odò Ọya tá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí, ó dàbí kan ní kéèyàn máa ṣeré létí odò kan wá fi mọ̀ pé odò kí tiẹ̀ ló pẹ́ ná. Lágbájáde o Peter.
odò Peter rèé o ibi àmọ́ bá Peter rèé lódò Ọya sọ́ya lódòdó yẹn ni lódò River Niger ni ṣètò River Niger là ń pè lódò Ọya tó bá dẹ̀ ti kọjá odò yẹn sẹ́yìn wọ́n á sọ wípé òkè Ọya àbí kí náà ń pè ní Haúsá òkè Ọya nítorí ìdí èyí àárín Kogi sí báńdìrì Ìlọrin mọ́ Niger ìyẹn Minna ní Ọ̀yọ́ wà nígbà náà Ọ̀yọ́ dẹ̀rè kì í ṣaláàfin náà ń jẹ Ọlọ́yọ̀ ni wọ́n ń jẹ Ọlọ́yọ̀ ni wọ́n ń jẹ kò kì í ṣe Aláàfin ìgbà tí Àtìbà dé Ọ̀yọ́ ń bí tó dé Àgọ́dọ̀yọ́ òun ni ó ń kọ́ ààfin làwọn ọmọ Alága Ọ̀já ni wọ́n wá lọ bá pé o ò lè mọ kọ́ ààfin ló wá ní ìgbàlú yìí fẹ́ràn kó fẹ́ gbàlú àwọn ohun ìgbàlú yìí ẹ̀yin lẹ́nu ìlú yìí èmi ni mo ní ààfin ní tó bí Aláàfin yẹn tí wọ́n bá fẹ́ kan náà Aláàfin yẹn ẹni tó ní ààfin Aláàfin Ọlọ́yọ̀ ní táìtù ìpilẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ nítorí ìdí èyí báwo wá ni ọmọ ṣe fẹ́ ju bàbá ẹni wọ́n bí Ṣàngó ni wọ́n bí Ṣàngó ni Ọ̀rànfẹ̀ ńkọ́ Ọ̀rànfẹ̀ rọ̀ ni irúnmọlẹ̀ Ọ̀rànfẹ̀ kì í ṣèèyàn Ọ̀rànfẹ̀ onílé iná Ọ̀rànfẹ̀ kì í ṣèèyàn Olórókè kì í ṣèèyàn Ọbàtálá kì í ṣèèyàn ìránṣẹ́ Olódùmarè tí ṣé wàá bímọ ń bí ó di dandan ṣé wo ò rí pé Bíbélì yìí náà sọ èyàn lẹ́sìn Kìrìsìtẹ́nì. ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ rírọ̀ wálẹ̀ yìí ó ní wọ́n fi ń sọ pé Odùduwà pé ṣó tẹ̀wọ̀n ọ̀rọ̀ ni táwọn kan sì ní irọ́ o kò sí ní tó ń jẹ́ pé èèyàn kankan tẹ̀wọ̀n ọ̀rọ̀ ṣé òótọ́ ni àwọn Ọ̀rànfẹ̀ tẹ̀wọ̀n ọ̀rọ̀. tán bá ní pé àwọn òrìṣà rọ̀ nínú làákàyè tèmi nínú ọgbọ́n tèmi èèyàn rọ̀ ìyẹn ni pé èèyàn sọ̀kalẹ̀ ó fòkun rọ̀ ó figi rọ̀ ó fi nǹkan kan rọ̀ ó sá sọ̀kalẹ̀. látọ̀run ọ̀run bó. ṣé látọ̀run ló ti sọ̀ wá. ọ̀run bó. ọ̀run kan náà la ní. sánmọ̀ lélẹ́yìí. sánmọ̀ ok. sánmọ̀ ló wà lókè. tá a bá ń sọ nípa ìwà ọ̀run jẹ́ nǹkan téèyàn ò lè fojú rí. tá a bá ń sọ ọ̀run ṣé ẹ mọ̀ bóyá inú ayé ìlú ọ̀run wà ní. ṣé ẹ mọ̀ bí ọ̀run wà ní. àwọn kan lórí òṣùpá wọn lórí igbá gbogbo tán rí náà kúrúkúrú ni. lọ ń bo lọ́run. tó máa sọ fún ẹ pé àwọn èèyàn tí Odùfá bá sọ wípé adé á fún kinní kan tó rọ̀ ìyẹn ni pé tó sọ̀kalẹ̀. bóyá lórí òkè ayé ni o níbi tí olórókè wà o ló ti sọ̀kalẹ̀ bóyá lórí òkè ọ̀rá ni o níbi tí Ọ̀rànfẹ̀ wà o ló ti sọ̀kalẹ̀. oníkálukú sárọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n ìránṣẹ́ Olódùmarè ni wọ́n. ká wá padà sórí Aláàfin àti Onírìṣà. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ kì í ju bàbá lọ tí wọ́n ju bàbá ẹ lọ. ó sì lè pàtàn bàbá ẹ ló lè pàtàn. báwo wá ni àwọn ará Ọ̀yọ́ àti Aláàfin ó ti wá sọ wípé àbọ̀ rẹ̀ lọ ni. ṣé Ọọ̀ni wá bá wọn bọ Ṣàngó ní Àgọ́dọ̀yọ́ ni. ẹ jẹ́ ká mẹ́ntálítì ẹ jẹ́ ká fira wa léèrè náà. Ọọ̀ni kò ní ọba kékeré ó kò ní ọba yẹpẹrẹ táwọn kan máa sọ pé Ọọ̀ni kì í ṣọba Ọọ̀ni kì í ṣọba. ẹ gbọ́ mi Ọọ̀ni kì í ṣọba. Ọọ̀ni ju ọba lọ.
táìtù tẹ̀ ń wò yẹn jura wọn lọ. ṣé yẹn ló bí emperor tí wọ́n ní àgbáríjọpọ̀ àwọn ọba Yorùbá nílẹ̀ òkèèrè kan fún wọn ní ìwé ẹ̀rí pé emperor lórí gbogbo ọba Yorùbá ni wọ́n ṣe tí wọ́n fẹ́ fàyọ rèé. Ó ṣeé ṣe ṣùgbọ́n kó tó kan bàbá wa Ọọ̀ni Adéyẹyè tán wà ń bẹ̀ báyìí ó ti kan bàbá wa Adésọjí Adérẹ̀mí o ó ti kan bàbá wa Òkun Adésíjú Adé. tí wọ́n jẹ́ emperor. bẹ́ẹ̀ ni. ṣé wọ́n lẹ́mpáyà ni torí ẹlẹ́ni tí ò bá lẹ́mpáyà kì í jẹ́ emperor. kí ló ń pè lẹ́mpáyà? níbi ìṣàkóso tó jẹ́ pé ó tún ní ìṣàkóso lórí ìṣàkóso. kingdom ó wà lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ kingdom ni ó wà lábẹ́ irú emperor bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ni ó wà lábẹ́ irú ọba bẹ́ẹ̀. ǹjẹ́ wọ́n mọ iye ọba? a ní British Empire a ní Benin Empire Ọ̀yọ́ Empire ṣé Ifẹ̀ Empire wà ní. kò sí tó ń jẹ́ empire. òyìnbó ló mú òyìnbó wá àwọn náà mú òyìnbó wá náà mú English yìí wá wọ́n fẹ́ sọ di ẹ̀rọ mọ́ wa lọ́wọ́. bóyá kí ni Yorùbá empire? sọ Yorùbá empire. I know you ó kàwé. yes. bí ibùdó ìṣàkóso tẹ́lẹ̀ pẹ́ ọba oríṣiríṣi. ṣé Ifẹ̀ ò ní ọba oríṣiríṣi? ṣé Ifẹ̀ ò ní kingdom oríṣiríṣi? tí ó sì jẹ́ pé yóò lọ rẹrẹ láti ìlú kan bọ́ sí ìlú mìíràn. jẹ́ kí n sọ kinní kan fún ẹ. dídá la dá Ifẹ̀, bíbù la bù kọ̀dó, bíbù la bù kẹ̀gbá, bíbù la bù kọ̀yọ́. tó o gbọ́ rí? a dá Ifẹ̀ ni a bù kó Ọ̀yọ́ ni. now Ifẹ̀ tóbi. tá a bá sọ pé Ifẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni Ifẹ̀, gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni Ifẹ̀. bẹ́ẹ̀ ni 3 years ago àbí 4 years ago mo travel lọ sí orílẹ̀-èdè Benin láti lọ yọjú sí àwọn ọmọ Olú-Òjé ní ìlú kan tó ń pè ní Manigri. nígbà tá a débẹ̀ wọ́n nífẹ̀ẹ́ làwọn ti wá. ṣùgbọ́n tó bá máa sọ̀tàn sí wọ́n á ní Ọ̀yọ́ ló sì ṣàkóso ibẹ̀ yẹn gbà yẹn nǹkan nítorí wípé jagunjagun ni àwọn Ọ̀yọ́, sójà wa ni wọ́n, sójà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni wọ́n. ìyẹn Ọ̀yọ́ ilé o kì í sọ̀yọ́ àgbọ́dọ̀yọ́ o, Ọ̀yọ́ ilé níbi tí Ọ̀rànmíyàn tẹ̀dó sí. Ọ̀rànmíyàn ló ní àwọn jagunjagun. tẹ bá dẹ̀ wò ó títí lọ sí Togo, mo dé ìlú kan ní Togo wọ́n ń pè ní Kaboli. Kaboli? bẹ́ẹ̀ ni ní Kaboli ní Togo. tí ọ Yorùbá tó bá bí wọ́n lè rọrọ̀ wá ní Ifẹ̀ làwọn ti lọ. but jagunjagun Ifẹ̀ ni Ọ̀yọ́ jẹ́, ẹni tán rán níṣẹ́ ni Ọ̀yọ́ jẹ́ nígbà náà. fún Ifẹ̀? bẹ́ẹ̀ ni. ṣé fún Ifẹ̀? bẹ́ẹ̀ ni. mo gbọ́ interview kan tí o ṣe interview fún mọ́gàjí kan nìbàdàn. mo gbọ́ interview yẹn, mo lu bàbá yẹn lọ́gọ ẹnu, mo yìn wọ́n, mo kí wọn. wọ́n ní làákàyè, wọ́n sì sọ̀rọ̀, ṣùgbọ́n sórí bí wọ́n ṣe sọ bí. nítorí wípé àwọn jẹ oyè lábẹ́ ààrẹ Gani Adams. Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀. torí pé wọ́n jẹ oyè, wọ́n jẹ oyè lábẹ́ ààrẹ ọ̀nà kakanfò. ni àwọn ìtàn kan tán sọ ló ṣe rí bó ṣe rí. wọ́n sọ̀rọ̀ Ọ̀yọ́ o, àwọn sọ̀rọ̀ Ọ̀yọ́, wọ́n sọ bọ́yọ̀ ṣe rí. ṣùgbọ́n Ọ̀yọ́ kì í ṣe olórí nílẹ̀ Káàárọ̀ Oòjíire. tá a bá fẹ́ mọ̀ sọ Ọ̀yọ́ ẹ̀yìn lẹ́yìn náà wà. tá a bá ń sọ ọ̀rọ̀ ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire, Olú wà ńbẹ̀, Olúwo, Olúbàdàn,
olú òjé olú kìíní kan olú tọ́wọ́ ìwà mi ti yé yín táìtù kan nìyẹn kí náà pè ní olú olórí. tábà tún wá ń sọ àwọn kan àwọn oní ẹ̀sánpù wọn ní onílẹ̀bò oníkìmọ táìtù kan nìyẹn. àwọn kan wá wà tán pè ní ọwá. bí ọwá òbùkún ilẹ̀ Ìjẹ̀ṣà. pé kí wá wo ọwá àwọn ọba tó ń jẹ́ ọwá pọ̀ gan ọmọ Odùduwà ni wọ́n àwọn ọmọ Odùduwà ọwá. ọwá kì í ṣẹgbẹ́ táìtì tán lo ọba fún. ọwá tó jọba lọ. ọwá tún tá bá ní ká máa tú tá bá ní ọba tá bá ní ọwá ọwá ju ìtàn lè máa tún fi wé ọba lọ. ṣùgbọ́n ní àpèpọ̀ gẹ́gẹ́ bí olórí máa ní ọba. Aláàfin ọmọ kékeré ni ipò Aláàfin jẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. ọwọ́ alé ń bẹ ní Ìkàrẹ́ kọ́ ni. àbí. àwọn ọba ní ẹ lọ tú ìtàn dáadáa ẹ mọ̀ pé ọ̀nà dín síra wọn. eléyìí tá à ń sọ yìí bó bá tún fi sórí ìpínlẹ̀ ìlú ọ̀lọ́ jáǹtirẹrẹ nítorí pé wọn ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ má fi kú wé orun ẹ má fi Ọ̀ọ̀ni wé Aláàfin Ọ̀ọ̀ni kò ṣẹgbẹ́ Aláàfin ọ̀nà Ọ̀ọ̀ni jìn pátápátá sí Aláàfin ó dàbẹ̀ pé ẹ fẹ́ máa fi sánmọ̀ wé ilẹ̀ ni ọ̀nà wọn jìn síra wọn ọ̀nà wọn jìn síra wọn. orílẹ̀-èdè Yorùbá tó bá dúró tá bá fẹ́ mú olórí ní orílẹ̀-èdè Yorùbá wọ́n fẹ́ mú olórí ní orílẹ̀-èdè Yorùbá pé ta ló fẹ́ darí orílẹ̀-èdè yìí àwọn fúnni ló máa darí ẹ̀ Ifẹ̀ ló máa darí ilẹ̀ Yorùbá. bàbá wa Adéyẹmí Lámídì Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ló fún lọ́pàá àṣẹ. Ọọ̀ni Adérẹ̀mí ló fún ní lẹ́tà staff of office recognition letter Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ló fún. tó bá fẹ́ sọ̀rọ̀ Yorùbá tó bá ní wọ́n fún bàbá wa ní emperor wọ́n fún Ọọ̀ni Adéyẹyè ní emperor ayé ẹ̀ ní ipò ẹ̀mí òun ló ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire.